2027 ẹ ṣàánú wa ẹ bá wa rìtàn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu padà ní 2027 ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀kẹ̀ síbi ọmọ ẹni òní o Nàìjíríà máa ṣe kí ni ó máa dára. Ọlọ́run ní fi ilẹ̀ ńgbà kankan ọláyà Nábì sallallahu alayhi wa sallam pẹ̀lú òkú Ọlọ́run a máa gbélé iṣẹ́ ìparí tọdún yìí bá òun tá a ṣe ń pẹ̀lú òun wípé lọ́dún tí ń bọ̀ àwa náà ní kọ́lọ̀ tún já pàdé ara wa Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar. púpọ̀ ó tiẹ̀ jẹ́ pé ọ̀rẹ́ bí kan joyè lẹ́yìn kò sọ fún mi kó òun joyè ìyàwó mi náà sọ fún mi kọ́kọ́ wá fẹ́ joyè but oyè amọ́rí àkí ṣẹ́tígbọ́sà òbí rere jẹ́ ríro orí pàdé oyè amọ́rí bàbá òmórúkọ oyè yẹ́sà 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 mo òmórúkọ oyè ọ̀rẹ́ mi. Mórúkọ oyè ẹ fáìnì wọn ẹ máa bọ̀ ẹ dìde ẹ máa bọ̀ náà. ẹ dìde ẹ fáwọn ẹ bọ̀ ẹgbẹ́ láwà níbọ̀ wá. Táwọn ni wọn gbókò ara wọn ní àwẹ́ ilẹ̀ mọ́ kí ló gbọ́ yẹ yín kí ló gbọ́ yẹ yín kí ló gbọ́ yẹ yín. Àwọn sínú olóyè. A fún wọn ní oyè Turaki Authentic Salati. Àwọn tí gbọ́ àwọn èèyàn wọn gbọ́dọ̀ ń tóbi dáadáa. Àdèmà ṣe tó máa lọ fáà gan ni dídí gan lẹ́yìn Ramadan yìí òun náà nà àbáwọn níbò ẹ̀yin náà nà mú oyè wọn wá o lẹ́yìn Ramadan bi iznillahi ta'ala èkó láti ṣe àwọn ará Àbújá náà tó wá sábà wọ́n wá sí pòlì ní èkó láti máa ṣe kìí ṣe màlẹ́ ọ̀dà nínú bá bí mi ní ẹ̀wọ̀n gbé bọ́n màlẹ́ tẹ́ o Ọlọ́run fi àlùbáríkà sí oyè náà ẹsẹ̀ á ní dáadáa ṣàdánà ṣé ìpínlẹ̀ ti pé wọn oyè ńlá ni o Turaki pírẹsidẹ́ntì kan kàlẹ̀ ń jóná ọba amóbi wà ń bẹ̀ Ọlọ́run ń bẹ̀ ń bẹ̀ Dàrósà nílọrin yóò máa dá àsìkò nípàdé. Kí gbogbo wa torí Ọlọ́run ẹ jẹ́ a sìn Ọlọ́run kí gbogbo wa torí Ọlọ́run ẹ jẹ́ a sìn Ọlọ́run torí kò sí nǹkan míì náà àfòmọ́ Ọlọ́run. Ìrun kíkí nìkan kọ́ ni pé èèyàn sí lọ́run o ìrun kíkí nìkan kọ́ lẹ́sìn gbogbo ìran nǹkan dáadáa pátá ẹ̀sìn ni tó o ṣe dáadáa sọ́mọlàkejì ẹ ò ń sí lọ́run ni torí nǹkan tó lè pa ọmọlàkejì ẹ lára tó mú kúrò lọ́nà ó sí lọ́run ni tíyàwó ń ṣe dáadáa tó ń ṣẹ̀tọ́ tó ń ṣojúṣe nínú ilé sọ́kọ ó ń sí lọ́run ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين mo kí nítorí ìdí èyí gbogbo ọ̀nà tá a bá lè fi sin lọ́run ní kíkẹ́ a ṣe dáadáa ẹ jẹ́ ká ṣe kọ́lọ́mọṣálá ìdìbò fún wa sọ̀rọ̀ alọ́ bíkà À ń lọ sọ́dọ̀ Mọ̀lánà Shehu Salati gbogbo ẹni tó gbà pé òun ni tó fẹ́ gbà wájú Ọlọ́run kó tẹ́wọ́ láì níṣe kó tẹ ọwọ́ rẹ̀ méjèèjì ẹ̀yin tẹ́ wá ń lọ tẹ́ ń bọ̀ ohun ẹ̀dá kẹwàá mi pẹ̀lú òkú sí. À ń lọ sọ́dọ̀ Bàbá Salati ṣé wo ayé o gbádùn tó dáadáa ẹjá ṣèkan sí gbólókè dáadáa
ẹjọ́ ajé ó pé mẹ́ta bàbá ní kí gbogbo wa wà ní ìfarabalẹ̀. Bí salatu ọlọ́mùbá nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam. Oore tí ń bẹ nínú ká máa ṣàṣàlátù fún Ànábì. Ọlọ́mọdé fòrò ẹnì kọ̀ọ̀kan wà. Àmín. Ọlá ìyá nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam. Ọlá àlùbáríkà nẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam. Ọlá ìfẹ́ lọ́lọ́ nísà nẹ́bùwà Muhammad. À ń gbóhùn Mẹ́kà, à ń gbóhùn Mádínà lára yín. Àtàlú àtàbọ̀ ọlọ́mọsà àjọdá. Àmín. Ọlá ìyá nẹ́bì. Àmín. Gbogbo àwọn bàbá méjèèjì tá a dákọ̀ yìí. Àbí ní kọ̀ láti máa ṣe fún yín. Àmín. Ọlọ́run wá ní fi ilẹ̀ ń pàpọ̀ kan. Àmín. Àánú Ọlọ́run máa bá yín. Àmín. Ìdùnnú Ọlọ́run máa bá yín. Àmín. Ìrànlọ́wọ́ Ọlọ́run máa bá yín. Àmín. Ẹ̀wá ní sàṣetì. Àmín. Ìkàrí oníbàjá o. Àmín. Wala ya nabi al-barka nabi. Wala sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Gbogbo alákùnrin la kí. Akí àwọn ya wa. Wọ́n kéètì. Ọ̀rọ̀ járí pẹ́. Kárí pẹ́. Ọ̀rọ̀ járí pẹ́. Fún bàbá ní bàbá wà lọ́wọ́. Bàbá mi láti Ìlọrin. Bàbá wa gbà pátápátá ẹ máa lo òdúdú ju báwọn lọ ẹ máa bọ̀ wá ẹ dìde ẹ máa bọ̀ wọn bàbá wà ní Fásánàtì aláàjì wa Hussein ni wọ́n pè ájì Taofeek ọ̀rọ̀ fún bàbá ní bàbá wà lọ́wọ́. Bàbá mi láti Ìlọrin bàbá wa gbà pátápátá ẹ máa lo òdúdú ju báwọn lọ ẹ máa bọ̀ wá ẹ dìde ẹ máa bọ̀ wọn bàbá wà ní Fásánàtì aláàjì wa Hussein ni wọ́n pè ájì Taofeek ọ̀rọ̀ ìyá àbàdàdà ẹ wá kí ọba mọ́bì president bismillah ẹ wá sọ̀rọ̀ ọba lónà lè máa ń sọ̀rọ̀ òde yìí ni ẹ dábọ̀ lábẹ́ àṣẹ bàbá ní Fásánàtì bàbá yẹn máa wọ̀ọ́rì bọ̀ lábẹ́ àṣẹ bàbá ní Fásánàtì ẹgbẹ́ ṣéèrù ẹ dákun ẹ wíbẹ̀ lẹ́ẹ̀kan. 2027 ẹ ṣàánú wa ẹ bá wa rìtàn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu padà ní 2027 ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀kẹ̀ síbi ọmọ ẹni òní o nàìjíríà yìí máa ṣe kí ni ó máa dára. Ọlọ́run ní fi ilẹ̀ ń gbà kankan ọlá ya Nabi sallallahu alaihi wa sallam.